ṣé ti rí báyìí o Àgbàlá bàbá wa Suleiman làwọn Ìgbẹ́jì Ògbómọ̀ṣọ́ náà ni a wà ẹ rí i pé ibi tá a ti kúrò a sọ pé a ń lọ sí ibi tí wọ́n ti fẹ́ fi iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe tí wọ́n ti fẹ́ fi hàn wá ibẹ̀ náà la wá wà yìí ibẹ̀ la wà lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀bẹ̀ pọ̀ nífa ṣùgbọ́n tí bàbá ti fara fẹ́ sọ̀rọ̀ padà ìwọ tó bá ti fọ́lò bàbá Ìgbẹ́jì Ògbómọ̀ṣọ́ ọ̀ ní rí wò nǹkan tí wàá kàn rí wò ní ṣùgbọ́n wọ́n tó fọ́lò ẹ̀ tó pé bẹ́ẹ̀ lọ tí ń wò báyìí kí ààrẹ kú oríire o lọ fọ́lò ẹ̀ ibẹ̀ lọ tí wọ́n máa gbọ́ ọ̀rọ̀ bàbá ní ojoojúmọ́ ibẹ̀ lọ tí wọ́n máa gbọ́rọ̀ wọn bàbá Ìgbẹ́jì Ògbómọ̀ṣọ́ ibẹ̀ la wà yìí ìwọ náà wàá máa share program yìí ń tèmi fẹ́ látọ̀dọ̀ ẹni wípé máa share program kà máa share ìwọ tó wà lórí nígbà tí kò sí nǹkan tó fẹ́ share àǹtí ẹ o ìwọ sáà máa wò ó ntí ẹ máa wò ìwọ tó wà lórí nígbà tí tó ọ̀ tí follow page wa lọ follow ìgbàwáṣẹ́ phase 1 phase 2 Adùn Àṣà Yorùbá lórí YouTube lórí Instagram lọ ṣe òun náà wà ní ẹrọsà ó yá iṣẹ́ ti fẹ́ bẹ̀rẹ̀ o wọ́n máa ṣí ààrẹ o mú báírò máa gbọ́ bọ́n ti fẹ́ máa sọ o náà láti fẹ́ gún iṣẹ́ láti fẹ́ gún yìí o ọ̀rí pé kì í ṣe pé wọ́n mú apá èèyàn wọ́n ṣe kinní kan wọ́n ṣe gbá wọ́n ṣàwo tí wọ́n náà ti rí náà láti fẹ́ máa ṣe yìí o ó yá sà èwo lélẹ̀ sà. ìkódẹ ni wọ́n pè é. ìkódẹ ó yá báwo la ṣe ṣe. mẹ́rin lèyàn dà sínú odó. á dà sínú odó. ìyẹ́ àṣá. mẹ́rin. ìyẹ́ agbe agbe ló ń kórè àbí báwo dẹ̀ ṣe máa sọ. àlùkò náà. ó ní bá ṣe máa sọ yẹn náà. a wá gún gbogbo ìyẹ́ ń papọ̀. a wá gún papọ̀. sáà ọkọ̀ gún ni ká tó kó nǹkan mi sàbá ti máa kó àwọn kankan sí. a kọ́kọ́ gún tí ó kùnà. a gún tí ó kùnà. láwa da ewé ògò yìí mọ́. ewé ògò gbígbé àbí tútù. ètèyàn bá rí mbẹ. ètèyàn bá ti rí. kó sà ti jẹ́wé ògò. èyàn ó dà mọ́. èyàn bá ti wá gún papọ̀ tó kúnná tán dáadáa. èyàn ó pò mọ́ ọṣẹ. bẹ́ẹ̀ni a bá pò mọ́ ọṣẹ tán. èyàn ó fi orí olóńgbò yìí. orí olóńgbò ẹ jẹ́ káwọn èèyàn rí pórí olóńgbò ni ẹ jẹ́ ká rojú rẹ̀. ṣé orí olóńgbò gbígbẹ ni àbí tútù. gbígbẹ ni. bẹ́ẹ̀ni. ilẹ̀ yóò fi tẹ́lẹ̀ àpò yìí. èyàn ó fi tẹ́lẹ̀ àpò. àpò tí bàbá fi hàn wálẹ̀ kan ni. èyàn ó fi tẹ́lẹ̀ àpò báyìí. èyàn wà kó ọṣẹ téèyàn gùn. èyàn wà kó ọṣẹ yẹn lé lórí. orí rẹ̀ lèyàn kò lé. tábà ti wá kó lé tán. bẹ́ẹ̀ni. ìlẹ̀kẹ̀ sẹ́sẹ̀ fún yìí. ìlẹ̀kẹ̀ sẹ́sẹ̀ fún. bẹ́ẹ̀ni ìlẹ̀kẹ̀ ìtún àti ìfà kìí ṣe gúngún lòun tiẹ̀. kìí ṣe gúngún ìlẹ̀kẹ̀ kí lẹ pé lè. sẹ́sẹ̀ fún lélẹ̀. ìtún ìfà. èèyàn wàá yọ àwọn ìlẹ̀kẹ̀ yẹn kúrò lára àwọn kinní yẹn. èèyàn dà lè rí. èèyàn ò ní gún tiẹ̀. èèyàn dà lè rí ọṣẹ yìí. èèyàn dà lórí ọṣẹ ni. èèyàn wàá sokọ. èèyàn wàá so ọjọ́ méje. ọjọ́ méje ló tó di lílò. bàbá wa sọ̀rọ̀ kan wọ́n ní báwo ni iṣẹ́ kí ló ń ṣe. ọṣẹ Àwúre oṣù ọ̀la ni. mo rò pọ́rọ̀ tí máa yàtọ̀ sí kan tí bàbá sọ ni mo á rí wípé ọmọ tí kinní kan bá bí kinní kan náà ni ó ṣe kinní kan ni ó jọ ẹ wo ṣé ẹ ti rí báyìí òun náà ni wọ́n ti rí báyìí lẹ̀kẹ́ kí lẹ pé lè ná lẹ̀kẹ́ ìfàlélẹ̀ ìtúnlélẹ̀ eléyìí ni ṣẹ̀ṣẹ̀ fún káwa máa gún báyà bí ẹ ti wá rí báyìí o òun náà ti fẹ́ máa gún aṣọ fún mi pé a máa pèlò rẹ̀ tẹ́ ẹ máa rí ọmọ kan bẹ́ẹ̀ ń wo ẹ bá wa mú kinní tó jábọ̀ sọ ti rí báyìí òun ni wọ́n ń gún o wọ́n ń gún. mo tẹ́mi fẹ́ látọ̀dọ̀ ẹ náà ni pé ìwọ́sà máa share program yìí máa share ẹ̀ a máa gún tá a máa pò mọ́ṣẹ́ tí wọn náà máa rí tó ti rí báwọn o
wọ́n gbàgbé gbogbo nǹkan tán la máa kó papọ̀ o. gbàgbé lẹ́ẹ̀kan bàbá sọ̀rọ̀ nípa tagírì tọ́tìrì tagírì tán sọ̀rọ̀ nípa rẹ̀ lẹ́ẹ̀kan yẹn olè tíṣẹ́ bá kàn án táwọn pé wọ́n ní gbogbo eléyìí ajé ni sọtìrì báwo tagírì yẹn nu o tagírì yẹn nìyẹn o.